ńgbé èsìn bá ń jẹ légbò kò sẹ́ni tí ó rí nígbé elégbò bá wá ń pe ṣinṣin láriwo wàá ta náà ní ẹ̀sìn ọkọ ọlọ́kọ tó o pàdé online kì í ṣe wípé ẹ ti mọra rí o kì í ṣe wípé ẹ ti ríra rí o online náà lẹ ti pàdé ara yín ẹ sì wá pàdé online nù ẹ tí ì ní àǹfààní láti ẹ ti ríra yín rí ju orí fóònù náà lọ kì í sì ṣe wípé ó ti pẹ́ títí náà tẹ́ ẹ ti jọ ń sọ̀rọ̀ ó ti mú gbogbo tó wà ní ara rẹ tọ́lọ́ ń dá sí ọlá gẹ́gẹ́ bí obìnrin ó ti ń sẹ́ǹdì rẹ̀ sí náà ní ìsìn báyìí ọwọ́ ìyàwó ẹni ó sẹ́ǹdì ẹ̀ sí ló bọ́ sí ọwọ́ ìyàwó rẹ ló bọ́ sí eléyìí tí ń bẹ ìyàwó rẹ ní ìsìn pé kó dákun kó ṣàánú kó mọ̀ bá ń dà síta bẹ̀rẹ̀bẹ̀ òun ò ní í ṣerú ẹ mọ́ ṣùgbọ́n ìwọ náà lémi kan ìwọ kan tá a jọ jóbìnrin ìwọ náà jọ wò síra ìjọba ó mú ọpọlọ wá só mú ọpọlọ wá iná fi máa ń lù ní jìbìtì ara ngbò bá yá ngbọ̀n bá ní òkè ní ìsín o kó wá máa san iye báyà bí bọ̀ bá san àwọn ò dá ta ẹ̀ wà lẹ́ ronú bó lẹ̀ ṣe nífẹ̀ẹ́ ronú kú bó lẹ̀ ṣe nífẹ̀ẹ́ ronú kú ẹni ọ̀pàdé lórí ayélujára tó ti mú òwò rẹ lọ́mọlúàbí tó ti ń sẹ́ǹdì rẹ̀ sí ṣe tíyàwó eléyìn ní ìsìn tí ìbá jẹ́ wípé ó mọ Ọlọ́run ó jẹ́ èèyàn dáadáa kí lo rò pé kí tí ẹ ó jẹ́ kí lo rò pé kí tí ẹ ó jẹ́ kọ́lọ́run kó ṣàánú yín nígbà tí woman yẹn sọ fún mi kódà ó gbà mí lójú tì fún ẹni tó ṣerú nǹkan báwọn ó ní ṣe lọ́kàn bẹ́ẹ̀ pé kóun ó dákun òun ò ní ṣerú ẹ mọ́ kóun ó dákun kóun jọ inú rẹ̀ ó sì ti máa dùn báwọn inú rẹ̀ náà ti máa dùn pọ̀ ọtí rọ́kọ kan àbí tó fi ń sẹ́ndì òwò rẹ̀ sí ọtí rọ́kọ náà kàn nígbà tí ẹ ti ní comment section lẹ́lòmíì ò ti mọ ọkọ bẹ́ẹ̀ bá ti rí póòsì tẹ́ rí pé ọkùnrin ló sọ̀rọ̀ dáadáa báyìí wọ́n ẹ ti mọ fọ́lú ara yín ẹ ti gba nọ́mbà ẹ ti mọ bára yín chat níbi táyé ẹlòmíì ta dé síbẹ̀ náà lọkùnrin ọkọ wá wọ́n tó ni torí kò mọ̀ yé mi síbẹ̀ náà lọkọ wọ́n tó torọ́rọ̀ yín fẹ́ sú mi o síbẹ̀ náà lọkọ wọ́n tó fi wá jẹ́ pé comment section lẹ́ẹ̀mọ́ lọ tẹ́tì lè mọ́ wú àwọn tó jẹ́ pé kinní tẹ́tì lè mọ́ wọ́kọ̀ àìmọye ìgbà láti sọ wọ́n sẹ́ndì òwò rẹ̀ sí ìyàn mo mọ̀ pé ẹ̀yin kan ò ní gbọ́ o ṣùgbọ́n bọ́ ọ bá gbọ́ yóò sí ọ láǹfààní èwo ni ká máa sẹ́ndì òwò kiri sẹ́ni tó ọ̀rírí wọ́n lẹ́lòmíì inú yín kò ní tí pàdé èèyàn online ju ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì oṣù kan oṣù méjì lọ yóò sì máa sẹ́ndì òwò rẹ̀ bẹ́rẹ́bẹ́ torí ìgbà náà lẹ́ẹ̀ wá jáde women supporting women ìgbà náà lẹ́ẹ̀ jáde lẹ́ẹ̀ mọ̀ pariwo sọ yẹ kó ṣe bá ń fóbìnrin ẹgbẹ́ rẹ ìwọ òro bí òun ó ṣe máa fi ìgbà tí wọ́n bá sẹ́ndì òwò rẹ sí ọkọ rẹ kó tó sẹ́ndì àbí wo bí òun ó ṣe fi ṣùgbọ́n nígbà bá lórí ìtìlẹ̀ ẹgbẹ̀nu òkè bí ẹnu ọ̀fàfà wípé ṣó yẹ kó ṣe báwọn ọlọ́ọ̀dì ọba àwọn ọ̀dájú bíi ti ọlọ́ọ̀dì ọgbọ́n pàdé sọ ti gbọ́ eléyìí ní ìsìn orí bìrè ṣe sí ni alájìkẹ́rì náà bá láìkẹ́ kọ́mẹ́ǹtì ẹ̀ ṣe dábọ̀.